A kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti láǹfààní àti máa wo amóhùnmáwòrán Orísun. Àkójọpọ̀ ìròyìn náà ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àkójọpọ̀ ìròyìn ni àwọn eléyìí tó ṣe gbòógì lára àwọn èyí tí a ti mú wá fún yín láti ọjọ́ Ajé títí di ọjọ́ Ẹtì. Shekinat Ọláìdéraji ni oníròyìn. Láàárín ọ̀sẹ̀ yìí ni a mú ìròyìn kan wá fún yín bí Ààrẹ Muhammadu Buhari ti orílẹ̀-èdè Nàìjíríà ṣe ya owó rọ̀gùnrọ̀gùn kan sọ́tọ̀ nínú ètò ìṣúná ọdún 2017 èyí tó dúró gẹ́gẹ́ bí owó fún ètò ìrónilágbára fún àwọn ọ̀dọ́. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùrànwọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlúkoro sí adelé ààrẹ ìyẹn ọ̀gbẹ́ni Ọláolú Àpọ̀ndé ṣe sọ níbi ìpàdé àpérò kan tó dá lórí ètò okòwò. Ó sọ wípé gbogbo ètò ló ti tò láti mú owó náà síta fún àwọn ọ̀dọ́ èyí tó máa dúró fún wọn gẹ́gẹ́ bí ìrónilágbára. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọwọ́ tó dilẹ̀ báyìí náà ni èṣù ń yálò tí àwọn ọ̀dọ́ bá ti níṣẹ́ gidi lọ́wọ́ kò sí ohun tó máa jẹ́ kí wọ́n máa hùwà jàgídíjàgan. Àtúmúròyìn náà wà fún yín bí Ààrẹ Muhammadu Buhari ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí Emir àti ìlú Katsina ìyẹn Alhaji Abdulmumin Usman lórí ìpapòdà ìyá rẹ̀ ìyẹn Hajia Aminat Maidaba Daki. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, wọ́n máa ń sọ wípé ikú ni òpin ohun gbogbo. Èyí ló mú kí Ààrẹ Muhammadu Buhari ránṣẹ́ ìbánikẹ́dùn sí Emir àti ìlú Katsina tí ó sì ń rọ Emir náà láti gbà fún Ọlọ́run nítorí pé ìyá rẹ̀ tó jẹ́ Hajia Aminat, ìyá náà fi gbogbo ayé rẹ̀ sìn ní ọjọ́ ayé rẹ̀. Àdúrà wa ni wípé ẹ̀yìn òkú á dà o. Bẹ́ẹ̀ náà la tún mú ìròyìn kan wá fún yín ní àárín ọ̀sẹ̀ yìí bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé ní ilẹ̀ Amẹ́ríkà wọ́n ṣe kún fún ìbẹ̀rùbojo ní ọkàn wọn látàrí òfin kan tí wọ́n sọ wípé ààrẹ Donald Trump ti ilẹ̀ náà ń pètepèrò rẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí èyí tó dàbí páńpẹ́ fún gbogbo àwọn àlejò àti àwọn àtìpó tó bá ń gbé ní orílẹ̀-èdè Amẹ́ríkà látàrí ìbẹ̀rùbojo tó wá kún ọkàn àwọn ènìyàn torí ẹlòmíì ti rò pé láìpẹ́ láì jìnnà wọ́n máa dá òun padà sí ilẹ̀ bàbá òun. Èyí náà ló jẹ́ kí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní orílẹ̀-èdè Amẹ́ríkà tó jẹ́ ti àwọn ọmọ Nàìjíríà ìyẹn Lawyers Association of Nigeria tó wà lọ́hùn ló jẹ́ kí wọ́n ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ méjì kan fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀. Nínú ìdánilẹ́kọ̀ọ́ náà ni wọ́n ti ń sọ fún wọn wípé àwọn ẹlòmíín wà tó jẹ́ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn orúkọ tó wà lórí àwọn ìwé ìrìnnà wọn ìyẹn document látàrí ohun kan àbí òmíràn. Gbogbo ẹ̀ náà dẹ̀ ni wọ́n yànnàná àti ọ̀nà tí wọ́n lè gbà bọ́ lọ́wọ́ páńpẹ́ òfin ọ̀hún. Olórí orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó sọ wípé àìsí ìṣèjọba gidi àti àwọn olóṣèlú tó dáńtọ́ ló mú ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá náà ló ń sọ ọ̀rọ̀ ọ̀hún níbi ìpàdé àpérò kan tó dá lórí ètò okòwò èyí tó ń ṣe ní ìlú Kaduna ní àárín ọ̀sẹ̀ yìí. Bàbá náà sọ wípé bí a bá lè ní àwọn olórí tó dáńtọ́ wípé ìfàsẹ́yìn àti ìdẹnukọlẹ̀ tó ń dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò jẹun rodò lọ́mumi. Aṣojúkọ ìròyìn wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adédèjì Adédayọ̀ jábọ̀ ìròyìn kan bí ó ti sọ fún wa pé ó ṣeé ṣe kí 4,000 àwọn akẹ́kọ̀ọ́ ìfáfitì ìpínlẹ̀ Ọ̀ṣun kọ́pọ̀lọpọ̀ wọn padà sílé bí wọ́n bá fi lè kùnà láti san owó iléèwé gẹ́gẹ́ bí òfin tí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà tí wọ́n fi síta. Ẹ jẹ́ ká lọ pàdé Adédèjì Adédayọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún. 4,000 àwọn akẹ́kọ̀ọ́ iléèwé fásitì Ọ̀ṣun ló ṣeéṣe kí wọ́n kúrò níléèwé náà tí wọ́n bá kùnà láti san owó iléèwé wọn ṣáájú ọjọ́ 28 oṣù keje ọdún yìí gẹ́gẹ́ bí gbèdéke táwọn aláṣẹ iléèwé náà fi lélẹ̀. Bẹ́ẹ̀ gẹ́ ló ṣeéṣe káwọn akẹ́kọ̀ọ́ tọ́rọ̀ kàn ọ̀hún kí wọ́n kùnà láti ṣèdánwò fún símẹ́sítà eléyìí tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 6 oṣù kẹta ọdún yìí. Àwọn aláṣẹ fásitì Ọ̀ṣun ló fi eléyìí léde nínú àtẹ̀jáde tẹ́ka tó ń rí sí ọ̀rọ̀ tó ń lọ Corporate Affairs Unit inú ọgbà náà fi léde. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ, ó lé 4,000 akẹ́kọ̀ọ́ tí kò tíì sojúṣe wọn. Àtẹ̀jáde náà fi kún pé púpọ̀ nínú àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ tọ́rọ̀ kàn ọ̀hún ni wọ́n ti ń pe iléèwé náà láti ṣàlàyé pé púpọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ náà ló ti gba owó iléèwé ọ̀hún lọ́wọ́ wọn.
fásitì ọ̀hún wá rọ àwọn akẹ́kọ̀ọ́ tí kò bá fẹ́ kétò ẹ̀kọ́ wọn forí ṣánpọ́n láti kọ̀wé sọwọ́ sí àwọn aláṣẹ iléèwé náà láti fún wọn láàyè, pẹ̀lú àfikún pé wọ́n tọwọ́ bọ̀wé àdéhùn pé wọ́n san owó náà kí wọ́n tó padà wọlé ìsinmi fún sìmẹ́sítà. Ọ̀gá àgbà iléèwé náà, ọ̀jọ̀gbọ́n Lábọ̀dé Pópóọlá, ló ti kọ́kọ́ fariwo ta lórí ọ̀rọ̀ náà pé wọ́n jẹ iléèwé náà lówó tó tó bílíọ̀nù 2 náírà. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Amúwá fún yín láàrin ọ̀sẹ̀ yìí bí mínísítà fún ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìpèsè iṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn dókítà Chris Ngige, bí ó ti ń rọ àwọn ọmọ ilẹ̀ yìí láti máa ṣe àpọ́nlé fún ohun àpilẹ̀ṣe tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí a ti mú ìròyìn ọ̀hún wá fún yín láàrin ọ̀sẹ̀ yìí, dókítà Chris Ngige sọ wípé òun pàtàkì jùlọ tóun jẹ́ mínísítà, òun jẹ́ ọ̀kan lára àwọn tó kúndùn àti máa ra aṣọ ní orílẹ̀-èdè Malaysia tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí òye ò tí ì yé òun. Ó ní àmọ́ ní sáà kan tóun lọ ra àwọn aṣọ ni òun ṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ tó dáńtọ́ tó ṣe é rí wò, èyí tí wọ́n ń wọ̀ lọ́hùn ni ó jẹ́ èyí tí àwọn ọmọ Nàìjíríà ṣe, tí wọ́n sì tún kó lọ sí orílẹ̀-èdè ọ̀hún láti tà fún wọn ní owó gọbọi. Ó ní èyí ló wá mú òun tún èrò ara òun pa láti máa ra aṣọ ti ilẹ̀ yìí. Bẹ́ẹ̀ mínísítà náà wá ń sọ wípé gbogbo aṣọ tí òun ní báyìí wípé ti ilẹ̀ Nàìjíríà ni. Òun wá ń rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti máa ṣàpọ́nlé ohun tó jẹ́ tiwọn, ìyẹn gbogbo àwọn ọjà tí wọ́n bá ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà, pàtàkì jùlọ látàrí bí ètò okòwò orílẹ̀-èdè yìí bí ó ṣe rí báyìí. Ó sọ wípé kí wọ́n máa ra ohun tó bá ń ṣe ní ilẹ̀ yìí kí ètò ọrọ̀ ajé wa kí ó tún lè rú gọ́gọ́ sí. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó gbóríyìn fún àwọn olùtọ́jú aláìsàn méjì kan ní ìlú Èkó. Ẹ jẹ́ ká lọ pàdé Ṣògorẹ́nìkejì fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún. Ẹ kú ìkàlẹ̀. Ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó tí ó tún jẹ́ alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera, Ọ̀nàrẹ́bù Olúládé tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Eléníyàn, ti mọrírì àwọn olùtọ́jú aláìsàn méjì ní ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Èkó Ìsọlọ̀, ìyẹn arábìnrin Adéfọlákẹ́mi Ọládìméjì àti Olúfúnmiláyọ̀ Oyèkúnlé lásìkò àbẹ̀wò wọn sí àwọn ilé ìwòsàn ìjọba káàkiri ìpínlẹ̀ Èkó látàrí bí àwọn ènìyàn pàápàá àwọn olóyún tí wá ń gba ìwòsàn ní ilé ìwòsàn náà ti ń fọn rere iṣẹ́ dáadáa àwọn olùtọ́jú aláìsàn náà. Èyí ló mú aṣòfin Olúládé àti aṣòfin Jude Dimogun takìjí láti ṣe kóríyá fún àwọn ènìyàn yìí tí wọ́n sì pe ìpàdé àwọn oníròyìn ní ọjọ́ kìíní oṣù kẹta láti fi ìwé ìgbóríyìn àti owó péréte láti ilé ìgbìmọ̀ aṣòfin fún wọn. Àwọn olùtọ́jú aláìsàn ọ̀hún kò ṣàìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ilé ìgbìmọ̀ aṣòfin, pàápàá Ọ̀nàrẹ́bù Olúládé tí ó jẹ́ alága àti Ọ̀nàrẹ́bù Jude Ìdímọ̀gùn fún ríronú jinlẹ̀ láti ṣe kóríyá fún àwọn. Ọ̀nàrẹ́bù Olúládé kò ṣàìsọ ìdí pàtàkì tí ètò náà fi wáyé láti ṣe kóríyá yìí fún àwọn olùtọ́jú aláìsàn. Fún nǹkan tí a ṣe lénìí ó ní wípé kí wọ́n ní yiniyini ká lè ṣe míì, kí àwọn èèyàn wa náà tó wà nílé, kí àwọn òṣìṣẹ́ ìjọba àti òṣìṣẹ́ ìlera kí wọ́n lè mọ̀ wípé àwọn kan náà ń wò wọ́n, kí àwọn náà lè dára mọ́ṣẹ́ wọn, kí wọ́n lè máa ṣe dáadáa ní àwùjọ. Ìyẹn ni a ṣe ṣe léyìí pé kí àwọn tó tiẹ̀ bá ṣe dáadáa láàrin wa, ẹ jẹ́ ká mọ rírì wọn, ẹ jẹ́ ká gbé wọn lárugẹ, ẹ jẹ́ kí a yìn wọ́n ní àwùjọ. Torí ẹ̀ náà ni a ṣe ṣe léyìí tí a ṣe léyìí. Ẹ̀wẹ̀, ó tẹ̀síwájú bí ìjọba ìpínlẹ̀ Èkó ti mú ètò ìlera ní pàtàkì nínú ètò ìṣúná ọdún 2017 ẹ gbọ́ síwájú sí i. Torí oríṣiríṣi nǹkan ni a ti pèsè nínú ètò ìṣúná 2017 ní ọdún yìí tí ó dẹ̀ jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ wípé ó máa jẹ́ ohun ìwúrí àti ohun tí ó máa pèsè ààbò àti àmójútó ètò ìlera ní ìpínlẹ̀ Èkó. Lákòótán, ó rọ àwọn ènìyàn ìpínlẹ̀ Èkó láti fọkàn balẹ̀ lábẹ́ ìṣèjọba gómìnà Akínwùmí Àmbọ̀dé. Mo lo àkókò yìí láti fi àwọn èèyàn wa nílé ní ìpínlẹ̀ Èkó ń bí ní ọ̀fọ̀kànbalẹ̀ wípé gbogbo nǹkan mìíràn tí gómìnà wa Akínwùmí Àmbọ̀dé tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àti eléyìí tí àwa nílé ìgbìmọ̀ aṣòfin náà ti fi tì wọ́n lẹ́yìn,
ìyẹn ilé ìgbìmọ̀ aṣòfin tí olórí wa ọlọ́rẹ́bù Mudashiru Ajayi Obasa tó ń ṣe atẹ́kùn ẹ̀ pé ohun ribiribi, ohun ayọ̀, ohun tí ó máa ohun ìdùnnú, òun ni nǹkan tí a ti pèsè nínú ètò ìṣúná tọdún yìí kí Olúwa túbọ̀ máa ràn wá lọ́wọ́. Ṣògorẹ̀níkejì ló jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà. Àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ondo fi ijó àti ayọ̀ pàdé dókítà Olúṣẹ́gun Mímíkò, ẹni tó ṣẹ̀ṣẹ̀ parí sáà tirẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ ni wọ́n tún gbóríyìn fún gbogbo àwọn iṣẹ́ ọlọ́kan-ò-jọ̀kan èyí tó ṣe ní àṣeparí àti àṣeyọrí sí rere. Ẹ jẹ́ ká lọ gbọ́ bí Ọlámìkúnlé Ọláolú ti mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wá fún wa láàrin ọ̀sẹ̀ yìí. Àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ondo ni wọ́n ti fi tijó tìlù tó fi pàdé dókítà Olúṣẹ́gun Mímíkò tó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo. Àwọn ọmọ bíbí ìlú Ondo ọ̀hún ni wọ́n sọ di mímọ̀ fún àwọn oníròyìn wípé dókítà Olúṣẹ́gun Mímíkò ń là bá máa pè ní atúnlùṣe, léyìí tó sọ di mímọ̀ wípé ọdún 8 tó lò lórí àlééfà olómùkí ìpínlẹ̀ Ondo kó di arẹwà láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Wọ́n ṣe ẹ̀yẹ fún dókítà Olúṣẹ́gun Mímíkò gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí oyè nípò gómìnà ní ìpínlẹ̀ Ondo, àti wípé gúdúgúdú méje àti yàyà mẹ́fà ọ̀nà ṣe lálàyé wípé ó gbéṣe lákòókò tó wà lórí oyè, lẹ́yìn tó mú kí àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ondo kó máa dáwọ́ dùnú ní ọba Adésànyè Civic Center lẹ́yìn tó wà nílùú Ondo wípé ó kú oríire àti wípé ó jagun ó mólú lákòókò ètò ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà alágbádá ìkarùn-ún nípínlẹ̀ Ondo. Ọlámìkúnlé Ọláolú ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun. Ẹ káàbọ̀ padà láti ìpínlẹ̀ Ondo. Aṣòfin Àkàndé tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó rọ àwọn olórí àti àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti paná gbogbo aáwọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà fún ìtẹ̀síwájú ẹgbẹ́ òṣèlú PDP. Ẹ jẹ́ ká lọ gbọ́ bí aṣojúkọ̀ròyìn wa ti mú ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀hún wá fún wa. Ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó tó ń ṣe ojú ẹkùn ìdìbò ọjọ́ kìíní amòfin aṣòfin Victor Babatunde Akande ti lọ́ọ̀dì àìṣedéédé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP mọ́ àìgbọ́ra ẹni yé àwọn olórí ẹgbẹ́ náà méjèèjì Alimodu Sheriff àti Ahmed Makafi. Ọ̀rọ̀ yìí ló jẹyọ láti ẹnu ọ̀nàrẹ́bù Victor lásìkò tí tẹlifíṣàn Orísun fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìpinnu rẹ̀ bóyá ó ní lọ́kàn láti fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party sílẹ̀, pàápàá bí àwọn 6 kan nínú ẹgbẹ́ náà ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Ó sọ wípé gbogbo àkùdé tó ń dé bá ẹgbẹ́ náà kò ṣẹ̀yìn ìjà ipò alága ẹgbẹ́ ọ̀hún, léyìí tó sì mú kí àwọn àgbẹ̀ ẹgbẹ́ náà fẹ̀tẹ̀ sílẹ̀ máa pa làpálàpá. Ẹ gbọ́ bó ṣe sọ. Àwọn ìgbìmọ̀ tí ó fẹ́ rí sí ètò bí gbogbo nǹkan ṣe máa dá tí lọ síwájú máa ṣe wà tí kò ní sí ìkùnsínú, wọ́n pe Makafi Group, wọ́n dẹ̀ pe Moduf Sheriff, wọ́n dẹ̀ bá wọn sọ̀rọ̀. Ìkọ̀kànnú wọ́n dẹ̀ sọ fún wọn wípé nǹkan tí kò sí bí wọ́n bá ṣe dá ẹjọ́ yìí àwọn afaramọ́. Ṣùgbọ́n a wá rí pé nígbà tó ń dájọ́ yìí tán ní appeal court, àwọn Makafi Group wọn ò tún fi ara mọ́, wọ́n tún láwọn ń lọ sí Supreme Court. Ẹni tí ó bá sọ pé òun fẹ́ràn ẹgbẹ́ dénúdénú bí àwọn Makafi Group ṣe sọ pé àwọn fẹ́ràn ẹgbẹ́ dénúdénú, ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ tí wọ́n ní à ń jẹ̀kuru kó tán láwo ọ̀dẹ̀ tún gbọ́n wẹ̀ sáwo. Bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn. Tó wáyé pé wọ́n fẹ́ ẹgbẹ́ yìí dénúdénú lóòótọ́ bí wọ́n ṣe sọ, ó yẹ kí wọ́n fi yèdénú kán dẹ̀ fọwọ́ wọ́nú kí a lè jókòó sí orí rántébù kí gbogbo wa kí wọ́n lè sọ nítòbí ìnùbí. Ṣùgbọ́n kàkà kí ó sàn lára ìyá àjẹ́, pípele ló ń pele sí. Kàkà kí wọ́n wá bí wọ́n ṣe máa parí gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀, ó tún peléke sí ni. Lákòótán ó gbà wọ́n nímọ̀ràn
láti fi ìgbàanú kan ṣe ọ̀já ẹ gbọ́ síwájú sí i. màá gbà wọ́n níyànjú pé kí wọ́n jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ṣe iṣó inú ẹ̀kú àmúmọ́ra kí ó má di pé ọmọ ìyá kan náà wọ́n ń jà torí àti dọ́mọ ìyá ní ẹgbẹ́ PDP kí gbogbo wa kí a so ewé gbéjẹ́ mọ́wọ́ kí ẹgbẹ́ kó lè gbòòrò sí kó dẹ̀ máa lọ sókè. ẹ ṣé. láti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó Ṣògorẹ́nìkejì ló jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà. Kó jẹ́ bí aṣòfin Àkàndé ti ń pàrọwà sí àwọn olórí ẹgbẹ́ òṣèlú PDP wípé kí wọ́n paná ọ̀tẹ̀ kí wọ́n sì jẹ́ kí ìrẹ́pọ̀ tó dánmọ́rán kí ó wà láàrin wọn. Aṣojúkọ̀ ìròyìn wa Adédayọ̀ Adédèjì jábọ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọ̀sẹ̀ yìí wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan tí yóò máa rí sí ìkóra ẹni ní ìjánu ní gbogbo àwọn ilé ìwé girama tó wà ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ń bẹ ní ẹnu aṣojúkọ̀ ìròyìn wa Adédayọ̀ Adédèjì. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ṣàgbékalẹ̀ àwọn masas tí yóò máa mójútó ìkóra ẹni níjànú láwọn iléèwé girama yíká ìpínlẹ̀ náà. Dókítà Isiaka Owóadé lẹ́ni tó jẹ́ alága Ọ̀ṣun Educational Quality Assurance and Morality Enforcement Agency ló sọ eléyìí di mímọ̀ nílùú Òṣogbo nígbà tó ń sọ̀rọ̀ lórí ìfàǹfà tó wáyé láàrin àwọn akẹ́kọ̀ọ́ Òṣogbo Grammar School àti Technical College ìlú Òṣogbo pẹ̀lú àwọn òṣìṣẹ́ Peace Corps of Nigeria. Àwọn ọmọ iléèwé ọ̀hún ló gbé pé àkójọ àwọn òṣìṣẹ́ Peace Corps of Nigeria tó wà láwọn iléèwé ọ̀hún látàrí pé àwọn akẹ́kọ̀ọ́ náà fẹ̀sùn kàn pé àwọn ọmọ ikọ̀ náà wọ́n ń rẹ́ wọn jẹ lọ́nà àìtọ́ kó tó di pé àwọn òṣìṣẹ́ àjọ fìjìláńtẹ́ dá àlàáfíà padà sáwọn iléèwé náà. Owóadé ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn masas náà tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti dá lẹ́kọ̀ọ́ ni yóò máa mójútó ìbáwí láwọn iléèwé girama yíká ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wáá fi kún pé ìgbésẹ̀ ọ̀hún ló dá lórí àti fòpin sí ìjà láàrin àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn òṣìṣẹ́ àjọ Peace Corps of Nigeria tó fi mọ́ àwọn fìjìláńtẹ́. Owóadé ní kì í ṣe ìjọba ló fi àwọn ọmọ ikọ̀ náà sáwọn iléèwé náà ṣùgbọ́n àwọn ọmọ ikọ̀ náà ló wà níbẹ̀ látàrí ìfarajìn ẹgbẹ́ àwọn òbí àti àwọn alámòjútó iléèwé. Lákòótán Owóadé fi léde pé táwọn ọmọ ikọ̀ Peace Corps of Nigeria àtàwọn fìjìláńtẹ́ tí wọ́n bá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn màsá náà òfin àti ìlànà yóò wà. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà láti ìpínlẹ̀ Ọ̀ṣun. A mú wá fún yín láàrin ọ̀sẹ̀ yìí bí àwọn aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Senate ti gbé ìgbésẹ̀ lílọ sí orílẹ̀-èdè South Africa látàrí gbogbo àwọn ìkọlù tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà tó ń gbé ní orílẹ̀-èdè ọ̀hún. Igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí Ike Ekweremadu gbé ìgbésẹ̀ dídarí ìgbìmọ̀ àwọn aṣòfin àgbà ẹlẹ́ni méje kan lọ sí orílẹ̀-èdè South Africa láti lọ jókòó àsọyépọ̀ pẹ̀lú àwọn aṣòfin orílẹ̀-èdè náà kí wọ́n lè wá ojútùú sí gbogbo ìkọlù tó ń dé bá àwọn ọmọ Nàìjíríà níbẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ iná ni wọ́n ń fojú wì lọ́hùn. Èyí náà ló sì jẹ́ kí àwọn aṣòfin náà gbé ìgbésẹ̀ lílọ sí orílẹ̀-èdè ọ̀hún. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara tako bí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kan ṣe fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ọ̀hún torí pé wọ́n sọ wípé ọ̀nà àìtọ́ ni ó fẹ́ gbà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Abọ́lárìnwá Dáńsàràfà ní ọ̀rìn kíníwín ìròyìn ọ̀hún. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tako ìdarapọ̀ mọ́ olóyè ẹgbẹ́ òṣèlú PDP kan. Ọ̀kan òjọ̀kan àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nílùú Ṣòǹgà ìjọba ìbílẹ̀ Èdù ìpínlẹ̀ Kwara ti kọbìdí ìdarapọ̀ mọ́ olóyè tí olóyè kan látinú ẹgbẹ́ òṣèlú PDP Alhaji Abubakar Ndakene fẹ́ ṣe. Wọ́n ní ó kùnà láti tẹ̀lé ìwé òfin ẹgbẹ́ wọn. Gẹ́gẹ́ báwọn oníròyìn ilẹ̀ wa ti rí ìsàjọ Ndakene ló ti fìgbà kan jẹ́ kọmíṣánná fájọ akànìyàn nílẹ̀ wa rí. Àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún ní Ndakene ẹni tó ju ẹgbẹ́ wọn sílẹ̀ pọ̀ bí àmúkọsàn ní ìdìbò àpapọ̀ ilẹ̀ wa tọdún 2015 kù òwúrọ̀. Ó gbọ́dọ̀ fi tó àwọn olóyè wọ́ọ̀dù rẹ̀ létí fún ìgbésẹ̀ tó yẹ kí wọ́n lè bá aṣọ di ọmọ ẹgbẹ́. Ẹ̀wẹ̀ wọ́n ní ìkéde Ndakene ọ̀hún tó kéde ìdarapọ̀ rẹ̀ nílẹ̀gbẹ́ alága ẹgbẹ́ ọ̀hún fún ẹkùn àríwá ìpínlẹ̀ Kwara èyí ni Alhaji Isiaka Oníwà ní kò bófin mu
táwọn sì ti tako ìkéde ọ̀hún. Ó ní níwọ̀n ìgbà tí Ndakene kò ti lọ́wọ́ nínú ìjáwé olúborí wọn lọ́dún 2015 ó dandan kí ó dúró fún ọdún 2019 kí ó tó wá béèrè fún ìwé ìjọmọ ẹgbẹ́ rẹ̀. Alhaji Mohammed Kasim tó jẹ́ alága Ward 1 Songa níbi tí Ndakene ti wá gan ṣàlàyé wípé ìpadàbọ̀ Ndakene ó lè dá rúgúdù sílẹ̀ nínú ẹgbẹ́ náà. Ẹ̀wẹ̀ ó ní Songa Ward 1 Ward 2 àti Ward 3 kò tí ì gbọ́ sí ìdarapọ̀ rẹ̀. Lákòótán ọ̀kan lára àwọn àgbà ẹgbẹ́ Alhaji Sábà Musa ṣàlàyé wípé kò sí ṣíṣe kò sáìṣe ohun táwọn ọmọ ẹgbẹ́ bá ti fẹ́ ní ẹgbẹ́ ọ̀hún yóò ṣe. Ó wá rọ̀ wọ́n láti má ṣe fa làásìgbò nítorí ọ̀rọ̀ náà yóò tó olúlé ẹgbẹ́ nílọrin létí tí wọn yóò sì fegun òtòlótò fún ìfẹ́ àwọn ọmọ ẹgbẹ́ lápapọ̀. Láti ìpínlẹ̀ Kwara, Abọ́lárìn Dánṣọ́rafà ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà láti ìpínlẹ̀ Kwara. Aṣojúkọ ìròyìn wa Adédayọ̀ Adédèjì tó ń jábọ̀ fún wa láti ìpínlẹ̀ Ọ̀ṣun jábọ̀ lórí bí wọ́n ti ṣe àwárí ọmọ ilé ẹ̀kọ́ gíga Ifáfitì OAU ìyẹn Ọlámìkúnlé Jésùláyọ̀mí Davis tí wọ́n ti ń wá láti bí ọjọ́ mélòó kan. Ẹ jẹ́ ká lọ gbọ́ bí ó ti jábọ̀ rẹ̀ fún wa láàrin ọ̀sẹ̀ yìí. Wọ́n ti rí Jésùláyọ̀mí Ọlákúnlé Davis akẹ́kọ̀ọ́ 200 level níléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì nílùú Ilé-Ifẹ̀ tó ń kẹ́kọ̀ọ́ nípa ìmìdé Gẹ̀ẹ́sì tó tún jẹ́ ẹni ọdún 21. Jésùláyọ̀mí ló kúrò nílé ìwé lọ́jọ́ 29 oṣù kínní ọdún yìí tó dágbére ìlú Èkó àmọ́ tó jẹ́ wípé àwọn mọ̀lẹ́bí rẹ̀ kò rí i. Jésùláyọ̀mí lẹ́ni tó jẹ́ ọmọ pásítọ̀ Davis Ọládùnjoyè tìjọ Ìràpadà nílùú Port Harcourt nígbà tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ móhùnmáwòrán Orísun bí wọ́n ṣe gbé ìròyìn náà ní yàjóyàjó ni wọ́n ṣàlàyé pé lóòótọ́ níṣe ni wọ́n jí ọmọdékùnrin náà gbé àmọ́ tó jẹ́ wípé wọn ò ṣàlàyé ọ̀nà tí wọ́n gbà yọ̀ǹda rẹ̀ àti bí wọ́n ṣe rí i. wọ́n wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ móhùnmáwòrán Orísun pé bí móhùnmáwòrán Orísun ṣe gbé ìròyìn náà ní yàjóyàjó ó ṣe ìrànlọ́wọ́ fún rírí ọmọdékùnrin ọ̀hún. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà. Àwa náà ń bá àwọn òbí ọmọdékùnrin ọ̀hún dúpẹ́ bí wọ́n ti ṣe àwárí rẹ̀ torí pé wọ́n sọ wípé ọmọdékùnrin náà ó dágbére nílé ìwé wípé òun lọ sí ìlú Èkó lọ bá àwọn òbí òun àmọ́ wọn ò rí, wọn ò mọ ibi tó lọ. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó ti di rírí báyìí. Láàrin ọ̀sẹ̀ yìí ni a mú ìròyìn kan wá fún yín bí ìpè ti jáde sí àwọn òbí àti àwọn alágbàtọ́ láti máa fi èdè abínibí kọ́ àwọn ọmọ wọn. Ẹ jẹ́ ká lọ pàdé aṣojúkọ ìròyìn wa fún ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ìpè ti jáde sí àwọn ènìyàn pàtàkì jùlọ àwọn òbí àti ìjọba láti máa fi èdè abínibí tọ́ àwọn ọmọ ní ilé tàbí ní yàrá ìkẹ́kọ̀ọ́ pàápàá jùlọ èdè ilẹ̀ káàárọ̀ òjíire. Ọ̀rọ̀ yìí ló jẹyọ láti ẹnu Ààrẹ Olúwọlé Táíwò ẹni tí ó jẹ́ olùgbàlejò àgbà ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ọjọ́ ìyàsọ́tọ̀ tí ẹgbẹ́ kan tí kò rọ̀gbọ̀kú lé ìjọba Board of Trustees of the International Media Training Center ṣe àgbékalẹ̀ ètò kan tí wọ́n pè ní ọjọ́ ìyàsọ́tọ̀ èdè abínibí ilẹ̀ wa lágbàáyé ìyẹn World Mother Tongues Day eléyìí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀keje irú rẹ̀. Ayẹyẹ ọ̀hún ní àwọn ọ̀jìmì ènìyàn péjúpésẹ̀ síbẹ̀ níbẹ̀ ni a ti rí Olúbàdàn ti ìlú Ìbàdàn Ọba Aláyélúwà Sàlíù Adétúnjì aṣojú ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Wálé Rájí Ìyálóde Yétúndé Babájídé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹlifíṣàn Orísun náà péjúpésẹ̀ síbi ayẹyẹ náà níbi tí wọ́n ti fi eré ìdárayá ṣe àwọn ènìyàn lálejò nípa fífi ijó àti orin ọlọ́kan-ò-jọ̀kan dá àwọn ènìyàn lọ́lá tí ó fi hàn wípé dájúdájú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò tí ì parun rárá. Gẹ́gẹ́ bí ohun tí ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó sọ, aṣòfin Wálé Rájí ó ní ó ṣe pàtàkì láti máa fi èdè abínibí kọ́ àwọn ọmọ nítorí
pípọ́n àṣà aláṣàlẹ̀ kò bójúmu rárá. Kò ṣàìsọ wípé èdè Yorùbá kún fún ọ̀pọ̀lọpọ̀ àṣà. Ẹ̀wẹ̀, nínú ọ̀rọ̀ tí ìyálóde Yétúndé Babájídé, ẹni tí ó jẹ́ ìyálóde gbogbo Òjòdú sọ, ó sọ wípé lára àmì ìdánimọ̀ pé ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire tó dángájíá ni ènìyàn jẹ́, ibẹ̀ ni ìkíni, aṣọ wíwọ̀, bíbọ̀wọ̀ fún àwọn àgbà, oríkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kí àwọn ènìyàn pàápàá àwọn òbí máa kọ́ àwọn ọmọ wọn ní èdè abínibí wọn, pàtàkì jùlọ kí wọ́n má ṣe kọ̀ àti máa kọ́ àwọn ọmọ wọn ní èdè abínibí wọn. Ṣé ẹ rí èdè àwa ènìyàn òun gangan ni orúkọ rẹ̀. Tí ẹ bá rí ènìyàn nínú èdè tó bá sọ lẹ́ẹ̀fì mọ̀ pé eléyìí ọmọ Yorùbá ni. Ṣé ẹ rí tí wọ́n bá pè èèyàn ní ọmọ Yorùbá orúkọ rẹ̀ gan nìyẹn. Ẹ gbàgbé nípa Fáúsá, ẹ gbàgbé nípa Bánjí, orúkọ rẹ̀ gangan òun ní ọmọ Yorùbá. Òun ló ṣe pàtàkì fún wa láti rí wípé à ń sọ èdè wa ká sì máa èdè ẹni òun ni ohun ìdánimọ̀ èèyàn. Nígbà tó bá sọ èdè rẹ tó gbọ́ dáadáa, o mọ̀wé pa, o lè sọ ibi tó ti wá, o mọ oríkì rẹ, ìwé ìdánimọ̀ rẹ nìyẹn. Ẹnikẹ́ni tó bá rí ẹ láwùjọ ti mọ̀ pé eléyìí, ẹ wo orú oyè tí wọ́n fi dá wa lọ́lá lénìí, wọ́n pè wá ní ọmọ Yorùbá àtàtà fún ọdún 2017. Àwọn ènìyàn lọ́kànjọ̀kan náà sọ ipa tí èdè abínibí wọn máa ń kó, pàtàkì èdè Yorùbá máa ń kó lára àwọn ọmọ àti àwọn ènìyàn. Pàtàkì gbígbé àṣà lárugẹ ó ṣe pàtàkì púpọ̀ láàrin àwọn ọmọ Yorùbá nítorí pé èdè wa ni a fi ń gbé àṣà lárugẹ. Láìsí èdè kò sáṣà, láìsí àṣà náà kò sí èdè. Nígbà tá a bá ń gbé àṣà wa lárugẹ, àwọn ọmọ wa àti àwa náà tó yẹ pé a ò lè sọ èdè Yorùbá dé ojú òwọ̀n, a lè máa sọ èdè tó bójúmu, tó múnádóko. Ká sọ èdè abínibí wa ó jẹ́ pàtàkì pípọ̀ nítorí wípé kò sí tó dàbí ilé, àjò ò lè dàbí ilé. Gbogbo ẹni tó bá dẹ̀ ti sọ èdè abínibí ẹ̀ nù bí ìgbà tó kó ọmọ ẹ̀ lọ sórí ìta ni tó lọ dànù síbẹ̀. Ká sọ èdè wa ó buyì kún wa láwùjọ pípọ̀. Lákòótán, ìyálóde Yétúndé Babájídé wá rọ gbogbo àwọn ènìyàn pàápàá jùlọ àwọn òbí láti máa fi èdè Yorùbá kọ́ àwọn ọmọ wọn nígbàkúùgbà. Bọ́lá Kalẹ̀ Akínbọ́lá ló ń jábọ̀ fún tẹlifíṣọ̀n Orísun. Ẹ káàbọ̀ padà. Kó jẹ́ bó ṣe jẹ́ bí ìpè ti jáde sí àwọn òbí wípé kí wọ́n máa fi èdè abínibí kọ́ àwọn ọmọ wọn torí pé ọmọ tó bá sọ lẹ́nu ó ti ṣàpòyàkọ́ láti ibi pé a ti ń sọ èdè nù, òun náà ni ènìyàn ti ń sọ ilé nù. Á dára fún wa o. Àkójọpọ̀ ìròyìn wa fún sáà tí a wà yìí kò ní jù báyìí lọ. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ò tún máa mú àkójọpọ̀ ìròyìn wá fún yín. Shekinat Ọláìdẹrajì ló ń kí wa kú ìsinmi òpin ọ̀sẹ̀. Ó dàbọ̀.